ìwà ìṣùn àti ìwà ìṣẹ́ ó ṣe wá jọba nínú ayé ẹ̀ báyìí. Àwa ni àlejò tá kì í kọ lẹ́tà fún nílé wọn. Ìjàkùmọ̀ níwà o, àkínrin o. Ṣé mo tá bí nínú Kristi ṣé ẹ kó máa lùyàn ní jìbìtì? Kí ló ṣe é? Ẹ má jẹ́ kí n fi sáàmù ṣe ìpè. Aburú gan-an. Kí ló dé tẹ́jú iye bí Ọlọ́run kalẹ̀? Don't push me to the wall. Yíyọ ti ẹ̀dùn kò kí n ṣe bí ìtọ́jú o. No, can I say something? No, you cannot tell me you are doing the work. Ẹni bá kó wa oko mọ́. Jesus. Wọ́n ní ká fún Késárì. Ní ohun tó ṣe Késárì. Yeah, who's there?